gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday February 14 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣe bọ̀rùnmìlà látòrí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́. Mójúbọ ọkùnrin, mójúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ìdákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ní oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, iṣẹ́ máa lọ déédéé o, kò sí bí stress ṣe lè wáyé tó tàbí kó dàbí ìgbà pé discomfort kan wáyé, iṣẹ́ máa lọ dáadáa. Ẹ má lè fètò sí nǹkan yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì dára tó ṣe é pé ó ṣeé ṣe káyìíká bí iṣẹ́ yín kó gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní òtòrè gbámú lọ́jọ́ tòní. Ó ṣe dáadáa sáwọn èèyàn. Entertain ara yín tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kí iṣẹ́ yín lè já gere, bóyá bí ká máa gbórin àbí ká máa ṣe ohun míì tá mú kí inú yín dùn. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 lójijì ó ṣeé ṣe kí àwọn èèyàn tún dá yín mọ̀ sí lórí nǹkan kíkan tí ẹ bá ń ṣe, ìbàjẹ́ níbi iṣẹ́, ìbàjẹ́ láyè káyè. Ọjọ́ tòní àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ kan láti ọ̀nà jíjìn, tó sì jẹ́ pé ìròyìn ayọ̀ yá jẹ́ tó dára tí á sì ràn yín lọ́wọ́ púpọ̀ púpọ̀. Ẹ máa ráǹfààní púpọ̀ lára rẹ̀. Ó ṣeé ṣe káwọn lẹ̀kùn kan tó jẹ́ lẹ̀kùn oríire èyí tẹ́ òru kan tẹ́lẹ̀ kò ṣí fún yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé inú yín máa dùn pẹ̀lú bí ìgbésí ayé yín ṣe ń lọ lásìkò yìí. Kódà lọ́jọ́ tòní ó ṣeé ṣe káwọn èèyàn tọ́ yín wá fún àmọ̀ràn tó ṣe gbàmọ̀ràn tẹ́ bá fún wọn á ràn wọ́n lọ́wọ́ púpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Èèyàn bá nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ yín lọ́jọ́ tòní bí àìdíà àbí ìlanilọ́yẹ, ẹ ṣàlàyé fún wọn, ẹ lọ́pọlọ pípé yín. Ìtẹ́ bá ṣe fún wọn ṣeé ṣe kó bí ipò padà rere nù gbèsè ayé wọn. Ọjọ́ tòní ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine pẹ̀lú. Bẹ́ẹ̀ sì lẹ lómìnira láti káàkiri lọ kíbi láti lọ wá oore. Ẹ ṣá wà ní ìdùnnú kẹsì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lè ní dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pọ́ọ̀pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, a ṣe yín bí ìgbà pé ayé yín tún dọ̀tun sí, a ṣe yín bí ìgbà pé ìgbésí ayé yín ó dàbí ìgbà pé ó ti ń yí padà, ó ti ń di gẹ́gẹ́. Ẹ máa notice àwọn changes kọ̀ọ̀kan nú gbèsè ayé yín. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni tí ó bá jẹ́ pé bóyá ẹ ṣẹ̀ tẹ́lẹ̀ tàbí lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín. Ẹ rí dájú pé ẹ tọrọ àforíjì, kẹ́ sì promise ara yín pé àwọn wà dáadáa báyìí lẹ́ẹ̀ máa wù. Ẹ kọ́ ara yín lẹ́kọ̀ọ́, ẹ tọ́ra yín sọ́nà láti yọ àwọn ìwà tí ó tọ́ nínú gbèsè ayé yín láti fi sẹ́gbẹ́ kan kẹ́ sì bẹ̀rẹ̀ sí wà dáadáa. Lẹ́yìn tẹ́ bá ṣe léyìí á dàbí ìgbà pé ẹ tún dàbí ọmọ tuntun ni. Lẹ́yìn tẹ́ bá ṣe yìí tán, àwọn nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní bíi cleansing yìí ó máa bí rere fún yín lọ́jọ́ iwájú. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú dáadáa, kí ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni léni kó dára. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, relationship issue tó bá ti ń wáyé látijọ́ mẹ́ta bí issue láàrin èèyàn tó lólùfẹ́ yín, gbogbo ẹ̀ ṣeéṣe kó yanjú lọ́jọ́ tòní. Tàlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tá sì gbalẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó ṣeéṣe kí ọ má fi bẹ́ẹ̀ dára rẹpẹtẹ fẹ́yìn tẹ́ jẹ́ single láti mingle lọ́jọ́ tòní. Kò dára kẹ́yìn tẹ́ jẹ́ single kẹ́ accept èèyàn tuntun lọ́jọ́ tòní. Kò sì dára kẹ́yìn tó ṣe pé ẹ̀ ń wá èèyàn bí ìyàwó kẹfẹ́ ní pé bóyá ẹ fẹ́ wá ìyàwó lọ́jọ́ tòní. Kò dára rárá. Ọjọ́ tòní ó dára kí ẹ wulẹ̀ lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, ìyẹn lẹ́yìn tó ṣe pé ẹ ti marry tàbí ti wà nínú ìbáṣepọ̀ kan àbí méjì. Ìbáṣepọ̀ yín lè ní á dára, á dùn, á dánmọ́rán. Ẹ foríjì ra yín tó bá ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ́ jọ ṣe ra yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọjọ́ tòní kẹ́ fàyè gba ìfẹ́ àti ìrọ̀rùn nínú ìbáṣepọ̀ yín padà, kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ ṣe dáadáa sí àwọn èèyàn, kí ẹ sì wà positive dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi ṣàríwòye sí nípa àwọn nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe. Èyí máa tún ràn yín lọ́wọ́ tẹ́ bá ṣàríwòye sí rẹ̀ dáadáa. Á jẹ́ kí àwọn stress àwọn ọjọ́ iwájú yìí kó tún dínkù, torí ẹ mọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ. Ó wá ṣeé ṣe kí ó ṣe pé ìlera ara yín lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Kẹ́ wulẹ̀ mójútó ìlera ara yín, ẹ wọ́ọ̀ṣì ìlera ara yín dáadáa,
kí ó má jẹ́ pé stress tẹ́ ti ń ní látijọ́ mẹ́ta á padà wá jẹyọ lára ìlera ara yín lọ́jọ́ tòní o. Ẹ má tàṣejù ohunkóhun, ẹ fètò sí nǹkan yín, kẹ́ báláǹsì ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ìlera ara yín pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ o. Ó ṣeé ṣe kí ẹ rí àwọn ìròyìn kan àbí àwọn nǹkan àǹfààní kan tó ṣe é pàfẹ́ surprise yín látọ̀nà jíjìn tàbí látara èèyàn kan tó dàbí àlejò. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé creativity yín ó máa lékè ká dáadáa. Ìdùnnú báyìí lè máa fi ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan máa lọ dáadáa bí ẹ ti ṣe plan ẹ̀. Àwọn tó rọ̀gbà yín ká wọn máa admire yín dáadáa, wọ́n á gbóríyìn fún yín fún iṣẹ́ takuntakun, ìbàjẹ́ níbi iṣẹ́, ìbàjẹ́ láyìíká ilé, gbogbo nǹkan kí nǹkan tí ẹ bá ń ṣe pátápátá kódà ìbáṣepọ̀ yín gbogbo ẹ̀ pátá ló máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ ṣàṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ wà focus lórí ohunkóhun tẹ bá ń ṣe, ẹ mọ́kàn balẹ̀ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún ìrẹ́pọ̀ mọ̀lẹ́bí o. Ẹ lè bá mọ̀lẹ́bí ṣe dáadáa lọ́jọ́ tòní. Tó bá ṣe pé mọ̀lẹ́bí kan ti hùwà ìtọ́sí yín, èyí dára láti fi gbé gbogbo ẹ̀ kó lọ́kàn, kẹ́ foríjì wọ́n, kẹ́ dà sí wọn lára. Àsìkò yóò dára kí ẹ free mind yín, ẹ bá lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Ìyẹn á bí kí ìfẹ́ tún gbalẹ̀ láàrin yín, á sì bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán kó wọnú ara sí dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lọ́jọ́ tòní, ẹ fọjọ́ tòní jí fún mọ̀lẹ́bí dáadáa, kẹ́ pọ́n tèrè tàgbàlé kí ẹ sì ní ìrẹ̀lẹ̀. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọ̀rọ̀ sísọ lọ́jọ́ tòní ló máa wọ̀nyí lọ púpọ̀. Ẹ sọ̀rọ̀ pẹ̀lú kí ẹ lọ́jọ́ tòní kẹfẹ̀lẹ̀ ṣe, ẹ rí dájú pé ẹ kíyèsára torí ó ṣeéṣe kí ẹnu fẹ́ gbé yín bákan pàápàá pẹ̀lú síkírìtì yín. Ẹ má sọ síkírìtì yín fẹ́nikẹ́ni, rí dájú pé ẹ pàṣírí mọ́ dáadáa. Ẹ jìnnà sọtí mímu pátápátá lọ́jọ́ tòní kó má jẹ́ pé á lọ jẹ́ kẹ́ lọ yọ́ bọ́rọ́ sọ̀rọ̀ kan tó sì jẹ́ pé ẹ ò nífẹ̀ẹ́ sí láti sọ tẹ́lẹ̀. Èní ẹ lè fi advertise àwọn ọjà yín, ẹ lè polówó ọjà yín, ẹ lè béèrè ìrànwọ́ lọ́jọ́ tòní, kódà ẹ lè béèrè promotion láyé iṣẹ́. Ó ṣe ṣe kí tẹ́tẹ́ yín jẹ́ kẹ́ ráwọn àǹfààní yìí. Kódà ọ̀rọ̀ sísọ lè yanjú àwọn nǹkan tó dàbí ìṣù láàrin èèyàn àtèèyàn lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa gbogbo plan yín mọ́, ẹ pa wọ́n mọ́ láṣìírí kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ó ṣeé ṣe kí nǹkan pọ̀ tẹ́ fẹ́ náwó lé lórí lọ́jọ́ tòní o. Ọ̀rọ̀ owó ló máa wà lọ́kàn yín rẹpẹtẹ tó ra ọtọ́jọ́ tòní, bí ọ̀nà tẹ́lẹ̀ gbígbà láti mẹ́kì owó ló máa jàrọ̀ yẹn lọ́kàn yín. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rí àwọn promise rẹpẹtẹ látọ̀dọ̀ àwọn ènìyàn. Ẹ kàn pray pé káwọn promise yìí kí ó wọlé fún yín, kí gbogbo ẹ̀ ṣeé ṣe fún yín nírọ̀rùn ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ṣọ́wó náà kẹ́ máa nánà àpà, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ẹ máa retí àwọn surprise kan lọ́jọ́ tòní o. Ẹ máa retí àwọn oore kan tó ṣe é pé ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ lọ́jọ́ tòní tó sì jẹ́ pọ́jọ́ tòní jọ́jọ́ tó wà very lucky fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Nǹkan máa lọ bí ẹ ti ṣe plan ẹ̀. Ó dára púpọ̀ kí ẹ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́lẹ̀ gbé gbà láti jẹ́ káyé yín ní ìdàgbàsókè. Gbogbo nǹkan pátápátá tí ẹ sì ń ṣe pátá kí gbogbo ẹ̀ sì ní ìdàgbàsókè pẹ̀lú. Ẹ ronú jinlẹ̀ nípa rẹ̀ látàrí pé àkókò yìí lè jẹ́ àkókò tó ṣe é pé ayé yín lè yí padà fún dáadáa pẹ̀lú introspection kékeré tí ẹ bá ṣe. Ẹ dájókòó láàrin kan kẹ́ wò jinlẹ̀ nípa ìgbésí ayé yín, ọ̀nà tẹ́lẹ̀ gbígbà tí nǹkan fi dára sí èyí lè ràn yín lọ́wọ́ dáadáa. Àsìkò yìí ẹ rí dájú pé ẹ̀sùn láì tọ́nà sùn, ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀pọ̀ yín máa lálàá ṣáájú ọjọ́ tòní tàbí láṣálẹ́ ọjọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti jẹ́ kí nǹkan tó ń bá yín sọ̀rọ̀ kò jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ yín, kẹ́ tẹ̀lé àwọn kan tó bá ń tọ́ yín sọ́nà lé lórí. Ó ṣeé ṣe kí ẹ láwọn àlá tó ṣe é pé á ní ìtumọ̀ rẹpẹtẹ fún ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé jìnnà síbi tá ìwọ bá pọ̀ sí púpọ̀ kẹ́ sì create time láti ṣe prayer lénìí. Ẹ gbọ́dọ̀ ronú àròjù pàápàá nípa àwọn kan tó ti lọ sẹ́yìn. Ọjọ́ iwájú báyìí ni kẹ́ máa ronú nípa rẹ̀ bóyá fẹ́ dára. Ọjọ́ tòní kò dára kí ẹ péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà comfortable níbẹ̀.
ẹ mọ́kàn balẹ̀ kẹ́ fi ìgboyà mójútó ohunkóhun lè ní dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Ẹ wò ó, ẹ wà yíká yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ wà àwọn tẹ́ ń bá ṣe, wà àwọn tẹ́ ń bá rìn. Àwọn èèyàn tó bá dàbí gbà pé wọ́n bá ti yín jẹ́ olè jìnnà sí wọn pátápátá. Àwọn tó ṣe é pé bóyá tí wọ́n bá ti yín mu báyìí ní kí ẹ bá ṣe. Ẹ rí dájú pé ẹ fẹ́ ni ẹ fi identify àwọn tó ṣe é pé ó dára púpọ̀ tẹ̀lé bá rìn tẹ̀lé bá ṣe. Kí ẹ rí dájú pé ẹ ṣàríwòye sí àyíká yín. Ẹ wà àwọn tẹ́ ń bá rìn pátápátá. Àwọn tó bá ṣe pé bóyá wọ́n wọ́ tiẹ̀ jù wọ́n lẹ̀. Ẹ rí dájú pé àwọn tó ṣe pé wọ́n wọ́ tiẹ̀ tó ṣe pé nǹkan tó bá ṣe ó lè ràn yín lọ́wọ́, àwọn ni kí ẹ bá ṣe lọ́jọ́ tòní o. Ẹ bá ṣe eléyìí gan, ó sì lè bí àwọn connection tuntun fún yín, ó sì lè bí àwọn ọ̀rẹ́ tuntun fún yín ní àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì má fi inú tọ̀yàn rárá tàbí gbára léèyàn rárá. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ deep blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.